kéré o lónílé lálejò lọ́mọdé lágbàlagbà. Èyí ni ìkéde láti ẹnu Fúnmi Akéwì fún ayẹyẹ ọjọ́ ìbí èèyàn kan tọ́lọ́run dá tó yàn tó ṣe lógo. Ìyẹn Ọláwálé Ọlátọ́pẹ́ Òkúnọlá, olówó orí ọkọ̀ Olúwatóyìn Mary, bàbá Olúwafẹ́mídára ire ẹ̀rí olúwa. Ẹ̀yin mo kí pé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí tẹ̀ ń ṣe lónìí. Ẹ̀mí tó ṣe tèyí mo ní àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé láàyè àjíǹde ara máa jẹ́ fún yín o. Àṣèyí ṣàmọ́dún àṣẹmọ́dúnṣẹ́ mi sí i. Mo ní ìgbà ọdún báyìí ìṣẹ́jú kan péré ni. Mi ò wá ní ṣàì bá yín débi wọ́n gbé bí yín lọ́mọ gangan Fúnmi Akéwì lónìí. Ẹ̀yin lọ́mọ wọn lókè àgbọ̀nlé, ọmọ Ìjẹ̀bú Alárẹ̀, ọmọ Àwùjalẹ̀, ọmọ Àròjọ́jọyè, ọmọ alágẹmọ ògún wọ́yọ̀wọ́yọ̀, ọmọ aládìẹ ògògò mọ́gà, ọmọ adìyẹ bà lókun ọ̀mìnì, ara ọ̀rọ̀ kan, ara ọ̀rọ̀ adìyẹ. Ẹ̀yin lọ́mọ òyòyò máyọ̀, ohun tó ń ṣe ní olè pani, ọmọ dúdú ilé kò mọ bẹ́ẹ̀ sì ń jọ́sí, pupa tó mọ bẹ́ẹ̀ sí òkú kó sí ń lé. Wọ́n á ní òrìṣà jẹ́ ń dàbí onílé yìí ni wọ́n fi ń pé Utọ̀ Ìjẹ̀bú owó ni, pupa Ìjẹ̀bú owó ni, dúdú Ìjẹ̀bú owó ni, ayépé Ìjẹ̀bú, Ìkòròdú Ìjẹ̀bú, Ìjẹ̀bú náà ni Ìjẹ̀bú ọmọ onílé ńlá, Ìjẹ̀bú ọmọ aláṣọ ńlá, ajúwa ṣe o. Mo ní àṣèyí ṣàmọ́dún lẹ́ẹ̀kan sí i. Fúnmi Akéwì lórúkọ ti tèmi. Ẹ pè mí sórí 07036621329 àti 08038370461 fún alága ìyàwó àti ayẹyẹ ní onírúurú. Ẹ ṣeun.